àmì iná ọmọ ò ní jó gbogbo wa. Ní agbára Ọlọ́run, ní agbára Olódùmarè, iná ọmọ kò ní jó gbogbo wa. Àmì àṣẹ. Àwọn tí irú aburú bẹ́ẹ̀ sì ti ṣẹlẹ̀ sí, mo gbà ládùúrà. Lóòótọ́ kò sí adírọ́pò tá a lè fún wọn tó lè dàbí ẹni tó kù láàrin wọn, ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè yóò bá mi tù wọ́n nú ní ìdílé tí bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀. Abiyamọ tí iná ọmọ bá jó pẹ́rẹ́ yóò mọ̀ pé nǹkan ńlá ni o. Mo kí ìdílé ìlérí olúwa tí wọ́n ń pè ní Mohbad àbí Mohbad ẹ̀ka tí kẹ́ máa gbókò ẹ̀. Mo kí ìdílé yìí o. Ẹ kú àlàáfíà kú. Ẹ sì kú àmúmọ́ra. Ẹ kú àmúmọ́ra. A lè pé Ọlọ́run fi mi rọ́pò. Èmi ò ló fẹ́ fi rọ́pò. Ṣé ìyá tí ó pé àmọ̀ bí wọ́n ṣe ní abẹ́ ìbímọ mọ́? Àbí bàbá níjọ́ lọ bí mọ́mi tó wá dàbí ọmọ tó dolóògbé. Ọdún wo ló fi bọ̀? Kéèyàn tó bọ́ ọmọ láti kékeré dé ibi tí ọmọ èdè dúró, ẹ mọ̀ pé ilé ìbò kò rí sí o. Iná ọmọ òdìjọ bọ̀ ọ́. Mo kí ìdílé Mohbad pé ẹ kú àfẹ́ràn. Mo sì kí gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè àgbálá ayé pátápátá. Mo kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣáájú pé ẹ kú ìfẹ́ o. Ṣùgbọ́n òwe Yorùbá kan sọ kinní kan. Wọ́n ní bí a ṣe péjọ sìn òkú, tó bá ṣe bẹ́ẹ̀ là ṣe ń péjọ tá à ń tọ́jú aláìsàn, ó ṣe káláìsàn mọ̀ kú. Nígbà tí Mohbad ìlérí olúwa yìí tó ń bẹ nípò ìrìn àti ń pariwo kiri, àwa èèyàn ṣe ti yá ṣùgbà rẹ̀ ká pariwo. Ìgbà tó délé ìwòsàn àṣe ti yá tí ká tọ́jú ẹ̀ dáadáa, bóyá ṣe kó mọ̀ kú. Tó ẹ̀yà fìyún lẹ̀. Àkọ́kọ́ wọn gbàdúrà fún gbogbo wa pé ilé ìdúrà ò lè ṣe ògo wa ní ògo inú kòtò. Ògo dé ẹ̀mí pin, Ọlọ́run ní ṣe ti gbogbo wa bẹ́ẹ̀. Àwọn ògo kan bẹ tó jẹ́ ògo inú wò. Ògo inú wò Ọlọ́run ní ṣe ti wa àti tọmọ wa bẹ́ẹ̀. Ògo inú wò ni ògo Mohbad. Ògo inú wò ni ògo ìlérí olúwa. Ògo inú wò ni ògo burúkú ni. Ògo burúkú ni. Ògo tí ò dáa ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n pè ní Mohbad yìí àbí bó lẹ ṣe pé kò má kò gbórin èrè ní gábẹ́ ẹnìkan mọ́ yín sọ. Mo ò lè sọ pé orin báyìí mo gbọ́ nínú rẹ̀. Ìwọ̀n ìgbà tó kọ́ ọkùn tó wọ́n gbé jáde, ìyanu ńlá ló jẹ́ fèmí. Ní ògo tí ọmọkùnrin ní ògo ilẹ̀ ẹlẹ̀ ni tá ń pè ní ògo inú ìwò. Ọlọ́run ní ṣògo tiwa bẹ́ẹ̀. Kò sí ní ṣògo ọmọ wa bẹ́ẹ̀. Àti pé nǹkan mìíràn máa ń ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ kì í fúnra o. Nígbà tí àwa múlùdù bá ń wá orúkọ kiri tá a fẹ́ lóko, kò sóhun tá à ní fẹ́ dánwò tán o. Mo ní ọmọbìnrin kan tí mo mọ̀ dáadáa, wọn ò ní dárúkọ rẹ̀. Nígbà tó ń wókọ, kò sí tí ò lè sọ tán. Nígbà tí ẹnìkan ó sì gbé tó pé òun fẹ́ kó jẹ́ átìsì lọ́dọ̀ òun, inú ẹ̀rọ̀fọ̀ ló ti lọ mú. Ó promote ọ̀sọ́dọ̀ olóko ńlá. Nígbà tó olóko tán díẹ̀, ó bá gbéra. Ó ní ẹni tó ń promote kò lè ṣe mọ́, ó bá gbàgbọ́ mí lọ. Lónìí kò jẹ́ nǹkan kan mọ́. Ìpẹ́tẹ́ ni mo sọ. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ayé òde òní, àwọn èyí dúró de pé ẹja dúró de àsìkò. Àwọn máa ń tọ́jú gbọ̀ngàn tó lágbára púpọ̀ púpọ̀ ní ẹ̀kọ́ mọ̀ lọ lónìí. Mo fẹ́ lọ sórí ilé. Bí tí mo lọ gan rèé, Mohbad kú tán ariwo ta. Obama tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ńgbà kan rí, wọ́n ń dá sí. Wọ́n ń gbé play card àbí wò lẹ ṣe ń pè káàkiri gbogbo àgbálá ayé nítorí Mohbad. Ṣé bí Mohbad yìí ń bẹ láyé, àwọn èèyàn ṣe jà fúngbà pé kò tíì kú. Tó ọdúpẹ́ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá pé wọ́n ṣe ìgbìyànjú tiwọn. Wọ́n ti ṣe àyẹ̀wò òkú náà, wọ́n ti lọ wo, wọ́n ti ṣàyẹ̀wò. Àwọn tí ẹ̀gbọ́n pọ́n ti mú ṣé Samuel Larry lẹ́pẹ́
ṣùgbọ́n àwọn nǹkan tẹ́mi fẹ́ sọ mẹ́gàn ni pé òótọ́ ti ń fara hàn nígbà tí ọmọkùnrin kò ṣíṣe ọ̀rọ̀ ni wọ́n sọ pàápàá sí bàbá ọmọ yìí gẹ́gẹ́ ìbejì àwọn tí mò ń lọ rè o ẹ̀yin èèyàn ṣe máa bẹ̀rù Ọlọ́run pápá ẹ̀yin obìnrin kátẹ́ lóòótọ́ ó ti wà náà àkọọ́lẹ̀ pé ayé wàhálà ayé ìyà ni ọkùnrin wà ẹ̀yin obìnrin náà ṣe máa bẹ̀rù ó ṣíṣe ọ̀rọ̀ náà sọ sí bàbá ọmọ yìí bàbá yìí ló lò ó àwọn ló pa àwọn ló ṣe kán àwọn ló ṣe lè nígbà tí ẹ̀ bá bímọ tó ẹ jẹ́ ń fún yín ní àpẹẹrẹ kan irú nǹkan tí mò ń sọ yìí ó ń ṣẹlẹ̀ sí èmi gan lára o wọ́n pẹ̀ pé ó yàtọ̀ díẹ̀ sí ti bàbá Mohbad bí èèyàn bá bí ọmọ àti ìyá àti bàbá wọn jọ bí kò sí àwọn àtẹnu a máa jà bí ìjà bá wá dé láàrin wọn èyí ò pé kí àwa fìbínú ká fi ọmọ tá a bí ká yọ̀ǹda ẹ̀fẹ́ nìkan ṣe bàbá tiẹ̀ pín gàrí tọkọtìyàwó èyí ò ní ká fi ọmọ wálẹ̀ ṣùgbọ́n ẹlòmíì dájú àtòkùn àtòbí ló ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ okùnrin dájú débi pé o lè má dá sí ọmọ mọ́ yóò gbọ́n ti pẹ́pẹ́pẹ́ kò ní dà mọ́ ṣèbókùnrin obìnrin tẹ̀lé wá burú jù obìnrin tó pọ̀ mọ iye ìgbà tó fi gbọ́n ọmọ yẹn sínú oyún ó mọ iye ìrora tó ń jẹ́ kóun tó bí ọmọ yìí lóbìnrin kan wá fi ọmọ lẹ̀ àti gbálẹ̀ okùn mi lọ́la máa gbádùn bẹ́ẹ̀ ẹ wo ti ìlérí olúwa ẹ wò ìyá ti fi láti bí ọmọ ọdún 4 bàbá ló ń kó wàhálà ẹ̀ kiri lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìjẹ lọ́jọ́ mu lọ́jọ́ àìmu bàbá ò fi owó lọ máa ṣe fàájì kó máa mu ọtí kí kó máa ṣe fàájì kó máa kó bèèmí kiri bó tẹ̀ kó lé níyàwó mi ó ń sọ pé òun fẹ́ kọ́ mi ó di ọmọ ológun tó kéèké ṣé òun nìkan ló bí o ṣe mà gbogbo ìgbìyànjú ló lè ṣe o ó sì ń tọ́ mi sọ́nà kódà bí tí ọmọ ẹ fi ń jẹun tó gbófin dípò jọrọ kú yìí ara bàbá ẹ ló ti ń tó pé bàbá ẹ jó lórin ilé ìjọsìn èmi rí fọ́tò bàbá ẹ àánú bàbá ẹ sì ṣe mí ọmọ jogún ẹ̀gbọ́n lọ́dọ̀ bàbá títí bàbá fi gbìyànjú pé ọmọdé poli àgbà ò wá sí mọ́ ipá pin ọmọ wa ní òun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí bàbá òun ṣe gangan òun fẹ́ mú iṣẹ́ tó ń yàn tó ń jẹ gẹ́gẹ́ bí ogún lọ́dọ̀ bàbá nípa iṣẹ́ orin wọn á bẹ̀ sí ń tọpasẹ̀ ó tọ́ sí débi pé ọ̀dọ̀ àwọn tó dé lọ́dọ̀ ẹgbẹ́lẹ́pọ̀ pọ̀ Naira Marley lè bẹ̀ àbí kankan yìí àmọ́rú àjọsọ wọn o àmọ́ tán jọ tọwọ́ bọ̀ ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé kì í ṣe lásán àwọn ọmọ wa yé òde ní àwọn tí wọ́n pa alámúlòdùn lẹ́yìn òde ní wọn dúró de àkókò mọ́ ìsọ lẹ́ẹ̀kan wọ́n máa tọ́ bọ̀ tó bójú ẹ̀mí wọn lọ bẹ́ẹ̀ bá lómi tí wọ́n bá lò pọ̀ lójú ẹ̀rọ ayélujára èyí jẹ́ pé yá ó fẹ́ kẹ́ fi ṣàánú ó ní àgírímẹ́ǹtì tí ń bẹ láàárín wọn pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ti lọ darapọ̀ mọ́ wọn lè pè ṣé o lè gbà kán bẹ́ẹ̀ lò pọ̀ kán sì jú káàkiri kó gbọ́dọ̀ búyọ oníye tó ń bí fẹ́lòmí ó lè mi ṣe ń dá sí ọ̀rọ̀ òbí ilé bẹ́ẹ̀ bá ń wò kọjọ wọn lójúmọ́ ẹlòmíì lè tójú yín mọ́ lára ẹ̀ ládàbà ìròyìn tájọ sọ ni àsọ́ọ̀lẹ̀ wọn ni májèmí tájọ dára rẹ ẹgbẹ́ tí wọ́n lọ darapọ̀ mọ́ pọ́n fẹ́ lókun ìbá ti yẹn tó gbà pé ògùn ọdún kan ti tó ká mọ̀ káàkiri gbogbo àgbálá ayé wọ́n sì mọ́ náà ó tún kú tán wọ́n tún mọ́ ẹ̀wúrú ọmọ táwọn sọ̀rọ̀ náà Mohbad àbíkílẹ̀ pé bàtà yé wọ́n bí ọmọ tán sọ ló kọ gidi ìlérí olúwa tó yẹ kó dókì ìlérí olúwa ò ṣe sóun lára tó yí orúkọ padà ó lóun Mohbad bóun ò ṣe ní báàdì wọnú wò ó gbọ́dọ̀ báàdì wọnú wò wọ́n á báàdì wọnú wò tán nìsín ọ̀pọ̀lọpọ̀ wọn á pariwo nǹkan ìgbani àwọn má jẹ́ sọ̀rọ̀ jù lórí eléyìí tí mo fẹ́ sọ pé nípa ti bàbá mi gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bu arákùnrin ẹ lọ tọrọ àforíjì o ẹ lọ tọrọ àforíjì o nígbà tí èèyàn bí ìmọ̀ tó pé ó jìyà fún tí ọmọ fi dé pé ó dé ipò ńlá ọmọ ẹ̀ wá fi bàbá yìí lẹ̀ sínú ìyá tó ti fi ilẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ ń tọ́jú ẹ̀ ìyá sọ̀rọ̀ pé ọmọ ẹ̀ ó ti gba ilé dáadáa kan fún òun ó ti kọ́ ọjà síbẹ̀ bàbá sì ń bẹ inú ìjìyà bàbá tó yẹ kó jìyà lérò ọmọ nígbà tí ìyá ń gbádùn lọ́dọ̀ ọkùnrin mi bí bàbá ẹ̀ ò ṣépè lẹ́dàá bàbá ẹ̀ ò ṣépè fọmọ náà bí bàbá ẹ̀ ò sọ nǹkan kan lẹ́dàá bàbá ẹ̀ yóò sọ nǹkan kan sí ọmọ yìí bí ọmọ ẹ̀ bá dàgbà tó bá wà nílé ayé kò ní fi ìfọkànbalẹ̀ pélé ayé tó pé ó ti ṣe ẹlẹ́dàá tí ò yẹ kó ṣẹ̀ àtàwọn sì wá ń sọ̀rọ̀ ẹja ṣọ́ra o ká má bàa fẹnu kọ ní tí ọmọ yẹn ṣe sí òbí ẹ̀ kò dáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run fọ̀ọ̀mù kẹ́ bá pé Ọlọ́run bá fi àyè lẹ̀ fún bẹ́ẹ̀ àṣírí ti ń tú nìsín àti rí pé ìyàwó gan ti ń gbọ́ nǹkan lóríṣìí wọn àti yẹn bá mú ìyàwó sílẹ̀ pọ̀ tọ̀ ní kánú ti ń bẹ láàrin ìyàwó àti ara àtà ẹ̀rí báyìí ikú tí ó pa ní bẹ nítòsí ẹni ikú tí ó pa ọdẹ ń bẹ nú àpò
ikú tó pàgbẹ́ ń bẹ lọ́rùn ebè, ikú tó pa lágbèrè ń bẹ nínú ṣòkòtò rẹ̀. ilé fi sọ pé ọmọ ayé òde òní ẹ bọ̀wọ̀ fún orísun yín, pàápàá òbí yín. ẹ lọ́wọ́ lóòótọ́ mo fi ń dúpẹ́ lọ́wọ́ arábìnrin kan délé tó kọjá yìí ó sọ nípa àwọn ọkùnrin, ní ẹ̀yin ọkùnrin ẹ má máa fi gbogbo ìgbésí ayé yín dúró tọrọ ọlọ́mọdé, ẹ̀yin náà ti ẹ̀gbádùn ayé. ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé láńlẹ́dì ló pọ̀ jù. ọkùnrin ó jìyà tí ó ṣe wàhálà bá ṣe jẹ bá ṣe mu. bí ọmọ bá fẹ́ ṣoríire ọkùnrin náà ló sáré ẹ̀ bó bá dóríire tán á fọkùnrin lẹ̀ sínú ìyà. ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ìyà ti fi lẹ̀ tó ti lọ jókòó tí ọmọ lóyìnbó tí bàbá bẹ̀ sí gbégbá kí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ orí. ẹlòmíì ó ti wọ bí 60-70 á máa gbé kúlà kiri láti máa wo oúnjẹ kiri àdúgbò. ìyàwó sì wà ń lo èbó tí ọmọ ajayé. eléyìí burú jù o. ní tó ṣẹlẹ̀ sí ọmọ tá à ń sọ ìlérí olúwa, ní tó so mọ́ pọ̀ o, ẹ̀já ṣọ́ra wa. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin ìjọba ẹ ṣòótọ́ o nínú ìwà tẹ́ ń ṣe. tí bàbá ọmọ ẹ̀ bá lọ́wọ́ nínú ikú ọmọ ẹ̀ lóòótọ́ àìpẹ́ kì í ṣe bàbá gidi, ṣùgbọ́n èmi gbà pé kò lè lọ́wọ́ nínú ẹ̀. ìyẹn wá tọ́jú ọmọ láti kékeré di irú àkókò àpòun lọ́wọ́ nínú ikú ẹ̀. èmi gbà bẹ́ẹ̀ ni o, torí irú èmi gẹ́gẹ́ bí mo lè fi ọ̀rọ̀ tèmi náà bẹ́ẹ̀ wò pé ọmọ tá a tọ́jú láti kékeré tó wá di pé ó dépò kí èmi náà fẹ́ ti kí n máa ju oúnjẹ ọmọ àwọn àpò kúkú bí ọ̀tí ẹ̀ tọ́jú ẹni á fi ilẹ̀ fọlọ́ ni á tún máa fàdúrà ràn lọ́wọ́ ni. bẹ́ẹ̀ lómi bá pọ̀ fẹ́ ju oúnjẹ ọmọ má gbàdúrà rú ẹ̀ tán. oúnjẹ tiẹ̀ ní kó láti jẹ, bí ọ̀nà bá fi oore ọ̀fẹ́ lẹ̀ kó oúnjẹ ọmọ jẹ kó jẹ́ sí, bí oore ọ̀fẹ́ ò bá sì sí filẹ̀. ó tán àwíṣẹ́ Sunday Àgbáyé Jágilé gbòdò kọ tèmi, àwíṣẹ́ Tàgìrì Kàkànfò pèdèpèdè, àwí kò kó lójú ọlọ́kọ̀ọ́rọ̀ gbọ́. lórí ọ̀rọ̀ Mohbad ìkànnú ẹ̀rí yókùn bọ̀ ọ̀ràn ẹ ṣeun. ìwé ìròyìn Bíńgí Oòduà, ìwògbè ọmọ Odùduwà. ìwé ìròyìn Bíńgí